bíṣu ẹni bá ta àádọ́wọ́ bò jẹ ni. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́sìn ọ̀rọ̀. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé ọmọ àsìkò láyé. Ohun tá a máa gbéyẹ̀wò lónìí ni ọ̀rọ̀ àwọn bàbá wa tó ní bíṣu ẹni bá ta èèyàn dọ́wọ́ bò jẹ ni. Gbogbo wa la mọ ohun tá à ń pè ní iṣu yam. Ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ gbinṣu lóko a kọ́kọ́ kọ ebè. Ìgbà míì ebè náà lè jẹ́ kálúgbé tàbí ebè sánpọ́nná. Bó ti wá wù kó jẹ́ ebè sánpọ́nná tó ó gbọ́dọ̀ jẹ́ ebè tó tóbi dáadáa tá a yóò fi gba iṣu láti ta bọ̀kùàbọ̀kùà. A wá mú iṣu tá a fẹ́ gbìn sínú ebè yìí á gé sí déédéé èyí tá a fẹ́ gbìn gangan sí orí ebè kọ̀ọ̀kan. Èyí ni Yorùbá ń pè ní kéèyàn pa èbù. Èbù ni iṣu tá a fẹ́ gbìn. Tá a bá ti wá gbinṣu ìtàn a máa roko máa ń dì í títí tí ọdún òfin fẹ́ yípo. Oríṣiríṣi iṣu ló wà. Iṣu gangan, iṣu dàgídàgí, àmì a máa pè ní iṣu dàgí, iṣu ọ̀kùnrùn mọ́dò, iṣu ahánránmọ́gángan, iṣu ewùrù, iṣu tègùndé, iṣu sàjà, iṣu hòbíà, iṣu gbẹ̀nra, iṣu lásìnrín, iṣu sàbùrà, iṣu ògòdò. Ṣé wàá tún rí à ń pèsè kan ní iṣu ewùrà. Iṣu ewùrà tá à ń sọ yìí ó tún póríṣiríṣi. Ibẹ̀ láti rí iṣu gbẹ̀rẹ́dẹ̀dẹ̀, ewùrà náà ni, ewùrà amúdẹ, ewùrà apọ́n, ewùrà àdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣu tẹ́yìn náà bá tún mọ̀ tá àti ìdákọ ẹ dákọ rẹ̀ ní comment section. Ẹlòmíì kan jẹ́ṣu ni kò mórúkọ tí a ń pèsè wọ́n kàn sáà ń jẹ́ ń tiẹ̀ lọ́ní. Ojú ẹ rí oríṣiríṣi. Àwọn oṣù kan wà tó jẹ́ pé lásìkò ẹ̀rùn a máa tú yáwúyáwú. Àwọn tó bá ti gbóko rí. Àwọn wo ni iṣu tá à ń sọ yìí? Iṣu gangan. Tẹ́ ẹ bá ṣe gangan tẹ́ wá ra wá ìkẹ̀tẹ́. Ìkẹ̀tẹ́ mi tó dó da. Ẹlòmíà ní kí náà ń pè ní kẹ̀tẹ́. Olódùmarè. Nígbà tí wọ́n bá ṣe epo lẹ́bu wọ́n máa ń ṣe ìkẹ̀tẹ́ ní lọ́tọ̀ ni wọ́n fata dín oríṣiríṣi ni wọ́n wá ìkẹ̀tẹ́ yóò kí pọ́pọ́ yóò wá dúdú. Tẹ́ bá fẹ́ fi jẹ́ṣu báyìí Olódùmarè o yóò máa lọ ní tẹ̀rín. Ẹnìkan ní àwọn èdè pẹ́ lóko. Tẹ́ bá fẹ́ gbádùn ewùrà gbẹ̀rẹ́dẹ̀dẹ̀ ní ṣèbí ẹ ti máa ṣe òun. Ẹ bù pẹ̀lú eérú gbóná ẹ bù. Tẹ́ bá ti bù yóò dẹ̀mùdẹ̀mùdẹ̀ ẹ rà máa sí epo rẹ̀ fẹ́rẹ́fẹ́ lẹ́kọ̀ọ́ sínú abọ́ lẹ́wà wá ìkẹ̀tẹ́ níbi ó ti dá. Ayé oko àjẹgbádùn ni. Níbi tí mò ń lọ kọ́hún tí ilẹ̀ bá ti wá gbé àwọn iṣu èbù tá a gbìn lọ́jọ́ sí yìí yóò ta bọ̀kùàbọ̀kùà. Tó bá sì ti wá ta báwọn a gbọ́dọ̀ máa fi yẹn gàn káàkiri ìlú nítorí pé àwọn kan wà tó gbẹ̀sù bó o ti gbẹ̀hùn tó jẹ́ pé ìkòkòrò iṣu kéékèèké ìníṣu tí wọ́n ta. Tí wọ́n bá ti wá rí pé akọ rẹ̀ pọ̀ ń gbòòrò látàrí àánú tó rí gbà pẹ̀lú bí iṣu rẹ̀ ti ta bọ̀kùàbọ̀kùà wọ́n wá rí bẹ́ẹ̀ ni pé ó ń fà wọ́n ṣẹlẹ́yà. Ìyẹn ni pé àwọn ò mọ̀ ṣe àbí. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ibi tó dùn lọ́mọ ń o wọ́n lè yí èèyàn lágbo dáná kí wọ́n bà tèèyàn jẹ́. Kọ́lọ́ ń dákun mọ́jà bá àwọn abatẹnijẹ́ àti àwọn ọ̀ka èèyàn tó pọ̀. Kí ọ̀rọ̀ tí mò ń sọ yìí kó lè bá yé wa dáadáa wọ́n fi àpẹẹrẹ ìtàn kan ṣàpèjúwe fún wa. Arákùnrin kan ń bẹ torúkọ rẹ̀ ń jẹ́ Adedara. Ọmọ ẹyọ kan ṣoṣo ló bí tó sì pé orúkọ rẹ̀ ní Olúmúìwá. Bàbá Olúmúìwá tí mò ń wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọgbafẹ́ ó máa ń fẹ́ràn láti lọ sílé ìgbafẹ́ láti lọ ṣe fàájì. Ṣùgbọ́n kò fọ̀rọ̀ ọmọ rẹ̀ Olúmúìwá yìí kò fi ṣeré o. Kéèsì ṣe pé Adedara ó ní owó rẹpẹtẹ kan ṣùgbọ́n àṣírí rẹ̀ ń bò. Ó rán ọmọ rẹ̀ yìí lọ sí ilé ìwé lẹ́yìn tó jẹ́ pé ó ràánú gbà lójú ọ̀nà rẹ̀. Adémúìwá yege nígbà tó parí iléèwé kò pẹ́ sígbà náà Olúmúìwá dé lu òyìnbó. Owó dé, ọlá dé, òkìkí dé,
owó rẹ̀ ti pọ̀ jaburata gẹ́gẹ́ bí òbí tó tọ́ ọmọ dáadáa ó yẹ kó jẹ gbádùn lọ́wọ́ á pinnu lọ́kàn rẹ̀ pé òun ó tọ́jú àwọn òbí òun dé kùnkùndùn ni Olúmúyìwá bá bẹ̀rẹ̀ sí ní fowó ránṣẹ́ sáwọn òbí rẹ̀ bó ti ń fowó ránṣẹ́ ló ń foríṣiríṣi nǹkan ránṣẹ́ kí nǹkan ó lè bá àrọ̀ sọ̀mù fáwọn náà níbi tí wọ́n bá wà. Bàbá Olúmúyìwá sì rèé kò lè pa oore tọ́lọ̀ ń ṣe fún un kò lè pa mọ́ra tó bá ti dé ilé fàájì yóò máa kà bòròbòrò ni a ní ẹ̀yin èèyàn ẹ wá wo ohun tọ́lọ̀ ń ṣe nínú ayé mi a máa ní ọlọ́run ti kẹ́ wa ọlọ́run ti fún mi lólú ọmọ ọlọ́run ti kẹ́ èmi báyìí èmi rèé yóò máa ṣe báyìí yóò máa sapá báyìí yóò máa ayé níbi tó ti wá bà gbogbo nǹkan jẹ́ ni pé tí òun àtẹnìkan bájọ ní gbólóhùn aṣọ ìyẹn ni pé tí wọ́n bá jà yóò á máa fi bú wọn á ní inú ní ń bí yín inú ọmọ mi tí ń bẹ lu òyìnbó ní ń bí yín tẹ́ ẹ̀ fi ń ṣe lára mi kó lè dùn mí torí pé ẹni tí ó bá nírú ẹni kò lè mọ iye ẹni. Bàbá Olúmúyìwá ṣàǹṣe bó ti wù ú káàkiri ìlú ìgbà míì ó lè lọ bí ilẹ̀ tó pọ̀ jáǹtirẹrẹ tó mọ rẹ̀ rà tó bá ti rẹ̀ ń ti ń kọjá lọ bọ́yọ́ kí ẹni hàn wá dáhùn dáadáa yóò pé padà yóò wá máa béèrè lọ́wọ́ ẹni pé èyí ṣe wá ja oníláre èèyàn báyìí akínyìn ẹ̀ tó dá wa lóhùn tẹ́ ẹ bá mọ̀ wá wù á lè ṣàánú yín káàbù díẹ̀ fún yín nù ilẹ̀ tó wà ń bí kẹ́yìn náà fi kọ́lé ṣe Yorùbá bọ̀ wọ́n ní gbogbo aláǹgbá ló dakùn délẹ̀ àmì tí ń rún nù wọn. Àwọn tó fẹ́ràn bàbá Olúmúyìwá wọ́n á máa pè bàbá pé kọ́kọ́ pé bàbá Olúmúyìwá ẹ rọra ilẹ̀ ń yọ ṣùgbọ́n tí ó dáhùn pẹ̀lú ẹ̀fẹ̀ á ní ẹ kó lórí ẹ̀ eku ò lè forú náà gbá àwa ti bá lára jẹun àti bá jèrò jẹun pín kí ò lè gbin ẹnìkan ò lè mọ́jọ́ kọ́jọ́ mọ́ yọ bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò lè mú òrùn kó òrùn ọmọ ràn bójúmọ́ bá ti mọ́ ọ̀yẹ́ là pérégede ni ẹnìkan ò lè wá pohùn mágógó mi lẹ́nu ó dé wọ̀ bàbá Olúmúyìwá ń pọ̀fọ̀ lójú ara rẹ̀ nú o. Lọ́jọ́ kan bí tí mo ń ṣe tí mo jẹ ló pè é àwàdà àti ẹ̀fẹ̀ níbẹ̀ nìkan ṣe lọ́jọ́ náà lọ̀rọ̀ bá bọ́ sí àpòbé inú onítọ̀hún. Èṣù láàlú ògiri òkò abániwọ́ràn bá àrídá ẹbọra ti jẹ́ látọ̀ pa ẹlẹ́kùn ń sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ ọ̀dà irú oríkìwò wà nù torí Ọlọ́run. Bàbá Olúmúyìwá yìí òun sáǹkàn dápàrà tiẹ̀ lọ ní lójú ẹni tí ń jọ ń sọ̀rọ̀ ó ní wò ó dìbú Ọlọ́run ti gbàdúrà tàwa báyìí bí Aláàfin bá ń wọ níkà ọmọ ẹgbẹ́ bàbá ẹni tí í ṣe ọmọ mi kan ṣoṣo tó wà nílùú ọba ó ju ẹgbẹ̀rún ọmọ lọ wò ó dìbú ìwọ náà jẹ́ bẹ orí rẹ kí àwọn ọmọ tiẹ̀ náà yáre ọ̀rọ̀ ìdòdìbú ó dùn wọnú eegun nítorí pé ọmọ rẹ̀ méjèèjì tó bí ẹlẹ́gbẹ́ pé òun náà ní ń bọ́ wọn tí wọn bá sì ti gbàrú wọn ò lè raṣọ dépò pé wọ́n ra bàtà ọ̀rọ̀ yìí ń bọ́ míì èṣù mọ̀ tápo sí i Dìbò pinnu lọ́kàn rẹ̀ láti ṣe bàbá Olúmúyìwá ní jàǹbá jíjí tí Adedara jí ìyẹn bàbá Olúmúyìwá lọ́jọ́ kẹrin tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kàyéfì ló jẹ́ o pé Olúmúyìwá ọmọ rẹ̀ ṣàdédé dé láti ìlú ọba láìmọ̀ pé ìrìn tó kéré jù lọ́wọ́ Adedara bàbá rẹ̀ tètè fura ó rò pé ọmọ ti kẹ́rù dé ìgbà tí ó wọ̀ ta ẹrù dà bó o lọ jẹ́ kò mọ̀ pé nǹkan ti ṣe òun. Adedara kí ọmọ rẹ̀ ọmọ fọ́hún ọmọ ọ̀dáhùn nǹkan wò bọ̀ bí àgùntàn ni
Adedara ń pé kàyéfì lèyí o, kí ló ń ṣẹlẹ̀? Olúmúyìwá sọ̀rọ̀ kò dáhùn, ló wá pariwo ta pé ẹ gbà mí o, eléyìí ṣe lásán o, ọwọ́ ayé lélẹ́yìí o. Kò sí lè fura sẹ́ni tó sọ̀rọ̀ sí jò ní ìyẹn ò ní dìbú, nítorí pé òun náà gbéléjú ó ń dùn hun, ó ṣe ní ìsonú ẹ̀kú àrùn mọ́ra. Wọ́n mọ̀ bẹ́ẹ̀ ta láti tọ́jú Olúmúyìwá, àmọ́ ẹ̀pà òbóró mọ́, Olúmúyìwá pàpà wá kú o. Irú kílẹ̀ yìí Adedara ò gbèsùgbẹ̀gbà, ó rò òkú ọmọ rẹ̀ o láti mọ níbi wàhálà ẹ̀ ti wà gan. Ó fẹ́ máa ṣe bí tó ṣiṣẹ́ bí yìí. Nígbà tó lóògùn sá bí wọ́n ṣe sá tìbú mọ̀ ká, ó pariwo pé òun lòún pa o, òun lòún sọ pé kó máa bọ̀ láti lu ọba láì mú nǹkan kan dání, torí pé bàbá rẹ̀ ń fi ọmọ bú òun pé àwọn ọmọ tòun wọn ò ṣe dáadáa, ló ń fi ní kóhun ọ̀kan lọ́gbọ́n kóhun ọ̀kan lẹ́yìn ọ̀kan. ẹlẹ́yìn ní ègbò tó lẹ́yìn ọ̀kan. Dìbú náà pàpàjọ́ lọ́ọ́ bá ní pé lóòótọ́ ni Dìbú kú o, ṣùgbọ́n tó lè dá Olúmúyìwá padà sáàyè mọ́ àbí kó dá padà sílùú ọba títí fowó ránṣẹ́ sí bàbá rẹ̀. Ọ̀dà títa wa ló gbé báyìí o. Bàbá Olúmúyìwá ìbá gbádùn kẹlẹ́lẹ́ títí dọjú ogbó rẹ̀, ṣùgbọ́n mọ̀ọ́mọ̀ fẹ̀dí ara rẹ̀ ta. Rabaraba bọ́mọ rẹ̀ ṣe kú tí ń rò lójoojúmọ́ pé sójà tán náà nu lò náà bá kú. Láǹbàbá wa fi máa sọ pé iṣu ẹni bá ta àádọ́wọ́ bò ó jẹ ni. Gbogbo ìwọ tó ń gbọ́ mi, ọ̀nà wo ló ń gbà fọkùn gbọlọgbọlọ sínú ayé rẹ àtayé àwọn ọmọ rẹ? Ìwọ ìyàwó ilé tọkọ rẹ bá di ṣàṣeyọrí díẹ̀ báyìí, ó ti bẹ̀rẹ̀ sí ní pariwo ta pé Olúwa ti tún ṣe o. Bẹ́ẹ̀ náà nìwọ ọkọ náà, kí ló dé? Torí tí wàhálà rẹ̀ bá dé yóò tabára lé tabára oko. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Lópin ọ̀rọ̀ mi, àsìkò láyé gẹ́gẹ́ bí orúkọ bàbá mi, pé àsìkò ní gbogbo nǹkan, mọ́kànjú tùlú ọ̀rán, ntọ́wọ́ rẹ ọba sí tí ìtò báyìí, má fi gọ̀gọ̀ fà á, dódàsìkò rẹ yóò sì dára fún ọ. Tẹ́ ẹ̀ bá ń gbádùn ètò yìí, ẹ bá mi subscribe sórí YouTube channel mi tá a mọ̀ sí Gbóyèwá Studio, àti lórí gbogbo social media tá a ti ní Gbóyèwá Studio. Ẹ ṣé púpọ̀, títí ìgbà míì tá a tó pàdé, ire o. Ọ̀gbẹ́ni tó ṣe bí olóore sí mi, ṣùgbọ́n tó fọgbọ́n gba ògo lọ láyé mi. Ẹ̀yin áńgẹ́lì ogun yá ẹ kọjú ìjà sí, ire mi padà tọ̀ mí wá, káyé mi dára. Àfipáwówó gbẹ̀mí èèyàn mọ́ o, wọ́n ń pani sáyé ni, gbogbo ọ̀nà ni wọ́n ń gbà kówó sátidé ni. Wọ́n á fẹ̀bùn bíntí fajú ẹni mọ́ra láti kóre lọ. Àwọn ìka fúnni ládìí ẹ̀sìn, odidi ẹran lọ́ ẹni.